ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ bá mi wo fọ́nrán yìí dáadáa gbogbo ohun tí ẹ bá rí sí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ìran àkókò ló ní kágbẹ́dọ̀ ìran aláǹtakùn ló ní kárànwó ìran yínmíyínmí wọ́n dọlọ́dẹ ọṣẹ àràmàǹdà ìran kan dọlọ́dẹ èkó òsèlé ìran agbe lójọba nílùú ìdáró ìran olóṣùn wọn fẹ́ tàlùkù síwájú lékèlékè lójọba nílùú kẹfúnninní. lórí ọ̀rọ̀ wípé àwọn Ìlọrin àbí Ìlọrin Emirates lápapọ̀ wọ́n wò pé kí olóyè Sunday Igboho àbíjọba ìpínlẹ̀ Kwara ní kí olóyè Sunday Igboho má ṣe wá sí ìpínlẹ̀ Kwara mọ́. àwa wò ó àtàn yẹ́bẹ́yẹ́bẹ́ pé kí ló lè fàdí ọ̀rọ̀ yìí nígbà tó ṣe pé gómìnà ló ní ká wá tẹ́lẹ̀ kọmíṣánná á sì mọ̀ sí. àwa wò pé kí ló fa gbogbo kùdìẹ̀kudiẹ yìí làwa láǹfààní látọ̀ àwọn tó jẹ́ ọmọ bíbí inú Ìlọrin pé kí ló dé kí ni tó ṣẹlẹ̀ tá a bá wọ àwọn agbègbè kan nípínlẹ̀ Kwara àwọn èèyàn ò lè lóko wọn ò lè lódò àwọn ìlú sì ti tú ṣé bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin wọn fẹ́ jẹ́ kí ìlú Ìlọrin létò ni àbí gbogbo àwọn sàmọ̀rí tó jẹ́ ọmọ bíbí inú ìlú Ìlọrin inú wọn ò dùn àbáwọn gan ni wọ́n wà lágbọ́nu pé báwọn ìlú yìí ṣe ń tú ni wọ́n wá ní bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin kì í ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ ìlú Ìlọrin wọn ń ṣe ẹni tí wọ́n fẹ́ jẹ́ kí ìlú nílùú tú àmọ́ ìpayà wọn bó bá ṣèwọ náà wò wípé ọlọ́mọ sọ wá dọlọ́lá àná gbogbo ohun tí ó tù lù mọ́ wa lórí a ò ní ṣe é wọ́n ní ẹ má jẹ́ ń tún ìsọ ẹ wo fọ́nrán tí mo fẹ́ gbé sí yìí wò káwọn ohun tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ bá wa dárúkọ yìí sọ àti bí ẹ ṣe jẹ. alhamdulilayi ma ṣe tọ́nu lọ́dún sí lọ́dún rahman rahim salamu alaykum wa rahmatulahi wa barakatuh. orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní sí US Imam. ẹnì kejì mi tí a jọ dúró òun náà ni AA Abọ́lájí Àjàsà tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. Wọ́n tọ́sẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìlú ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí la lè sọ lórí rẹ̀. àkọ́kọ́ ní pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára àmọ́ gẹ́gẹ́ bí foundation ti tiwa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà làá fẹ́ máa protect lọ́dọ̀ ti tiwa àwa náà faramọ́ àfaramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé àfaramọ́ andini yẹsà. ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ̀ fi faramọ́ lójú. ojú tí àwa fi wo àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìlú ẹkùn lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí ó sì wọ́n Nàìjíríà òun ló ń champion Yorùbá nation Yorùbá yìí ti mọ̀ yẹ it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation so bóòlù àwọn oníbàwà ṣe fẹ́ trust rẹ̀ and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọn ni pé wọn làwọn ń bọ̀ wá hijack Ìlọrin àwọn kò ń bọ̀ wá àwọn fẹ́ wá Yorùbá lọrin so n pa wá lẹ́rìn tó nígbàgbọ́ àní confidence nínú the so called ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀ so that is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation. mo gẹ́ mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin à ń sọ̀rọ̀ fún foundation àti titiwa táwọn aṣojú pé position titiwa wo a sì padà gbé jáde a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí gbogbo ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́wọn nílọrin àfẹ́wọn Kwara. nígbà tó jẹ́ pé ó ti wá láti ti tẹ́ pé lọ́ọ́ gan ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí nǹkan. kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ titiwa kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa wọ́n lè máa lọ ṣe gbọ́n tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West but ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn ojú tá a fi ń wọnú tó ti yé bí wọn ní gbogbo Ọ̀yọ́ wọn profile àwọn Fúlàní àwọn Haúsá gbogbo alárí gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọn ìjọba sì dákẹ́ so tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara state kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá because ní Ìlọrin here we are going to protect ourselves. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. tí a gbẹnu sọ fún. táwọn gbẹnu sọ fún Ìlọrin Heritage Preservation Foundation. ọ̀lẹ́ ti gbọ́ lẹ́nu lọ́ọ̀yà wa US Imam tí wọ́n ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ táwọn fi ní kí olóyè Sunday Igboho àti ohun tí wọ́n ń pè ní ìrò ẹkùn lápapọ̀ mọ́ wá sípínlẹ̀ Kwara mọ́. wọ́n ṣàlàyé wípé kò sí bẹ́jà bákan pé gbogbo ayé mọ̀ wípé ẹni tó gbé kí gbogbo wọn pín tá a mọ̀ sí Yorùbá nation rù òun lolóyè Sunday Igboho ṣé wọ́n fẹ́ wá pín ìlú Ìlọrin ni àti wípé ńgbà tá à ń ṣe Yorùbá nation àwọn kan nínú tá a lè pè láwọn agbẹnusọ sọ pé àwọn ò gbà lọrin àwọn ò fọba Yorùbá jẹ nílùú Ìlọrin wọ́n ní ìyóò náà kọ ara kan táwọn fi sọ wípé kò sáàyè àmọ́ bóyá lọ́ọ̀yà wo mọ̀ wípé irú ẹkùn bẹ́ẹ̀sì lórí wípé ẹlẹ́yà òmẹ̀yà ohun tá a gbé lọ́wọ́ ni wípé ààbò
bí yóò ṣe ní jẹ ọmọ Yorùbá ní gbogbo lẹ̀kílẹ̀. Lápẹẹrẹ a lọ sílùú Kogi, tá a bá wò pínlẹ̀ Kogi bí Ìlọrin ti dàpọ̀ mọ́ Fúlàní bẹ́ẹ̀ náà ni Kogi dàpọ̀ máwọn ẹ̀yà míì tá a lè pè láwọn Yorùbá, Kàbà, Ìgbìrà. Kò sí ohun tó jọ wípé ńgbà tá a débẹ̀ a sọ̀rọ̀ wípé a fẹ́ wá jọba Yorùbá ń bẹ̀. Gbogbo wa la mọ bí wọ́n ṣe ń ṣe ìdálù ìṣèlú. Adékogi kò sí ohun tó jọ ohun tí wọ́n pè lẹ́lẹ́yà òmẹ̀yà. Àmọ́ ohun tá a fẹ́ dáàbò bò ní wípé àwọn gírígànkú tí wọ́n ń dàlúrú tí wọ́n jẹ́ kólókó lè roko òun la wà fún. Gbogbo ẹni tó bá wá sá sábẹ́ wípé à ń ṣe ètò aláàbòrò ẹkùn òun fẹ́ fi máa jà sí ọ̀rọ̀ ọba. Olóyè Sunday Igboho jà sọ̀rọ̀ ọba o. Mò ń gbẹnu Olóyè Sunday Igboho sọ̀rọ̀ àti ìwọ ẹkùn lápapọ̀ wípé a ò jà sí ọ̀rọ̀ ọba. A sì wá níwà wípé a fẹ́ wá dojú àṣà àti ṣe ìlú Ìlọrin bolẹ̀ bí ẹ ṣe àwọn ìlú tí wọ́n wà lábẹ́ ìpínlẹ̀ Kwara tí à ń jẹ. Táwa náà sì mọ̀ pé kábíyèsí baba wọn lọ́lá ìlú Ìlọrin Shehu Walawi Asimoke Minanas wípé àwọn náà ò ní fọwọ́ sí wípé káwọn kan kàn wọnú ìlú kí wọ́n sì pààyàn. Ó sì dá mi lójú pé gbogbo tí wọ́n pè ní Ìlọrin Emirate lápapọ̀ ò ní fọwọ́ sí. Àwọn ò jà sọ̀rọ̀ ọba ààbò bọ́ọ̀lù olóko ṣe lè mọ roko bọ́ọ̀lù olóde ó ṣe lè mọ rodò bọ́ọ̀lù ní gbogbo owó ṣe lè sùn tá a fi lórí wọ́n ṣùkà. Yálà ó ṣe Yorùbá ló ń kún wọn lọ́wọ́ ni ó ṣe Fúlàní ni ó ṣe Yorùbá ni ó ṣe Haúsá ni ó ṣe Yíbò ni wọ́n wà lágbọ́nú àwọn tá a pè ní banditry yìí kidnapping yìí òun là wá gbé lọ́wọ́. Olóyè Sunday Igboho tàpá sí pé bóyá a fẹ́ wá jọba nílùú Ìlọrin nítorí wọ́n láwọn kan bí ẹgbẹ́ kan nígbà kan wọ́n láwọn fẹ́ wá jọba nílùú Ìlọrin. Eléyìí kọ́kọ́ jẹ́ nǹkan gbòógì tí Ìlọrin protect wípé ṣe ẹ fẹ́ wá sọ fún wa wípé ẹ fẹ́ wá fi ọba lọ́lẹ̀ nílùú Ìlọrin. Gbogbo àwọn ìlú tí ń bẹ lábẹ́ Ìlọrin gbogbo wọn ni wọ́n ti mọ̀ wípé ọba báyìí ní bẹ́ẹ̀ ọba báyìí ní bẹ́ẹ̀ ọba báyìí ní bẹ́ẹ̀ kò síbi tí oníkálùkù lè gbé ọmọ Yorùbá ọmọ Nàìjíríà kan náà ní gbogbo wa. Àmọ́ ká pawọ́pọ̀ ká láwọn kan dánú rẹ̀ sì dànù nítorí ìkan pawọ́pọ̀ wọn mọ̀lélá ìrìn ìrùn pawọ́pọ̀ wọn màgìyàn ìròyìn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn. Ohun tá à ń fẹ́ láti ọwọ́ kábíyèsí ọba wọn lọ́lá ìlú Ìlọrin ni pé kí wọ́n gbà wá láàyè gbogbo àwọn ìlú tí ń bẹ lábẹ́ ìpínlẹ̀ Kwara bá ṣe jọ láǹfààní tájọ pagbára pọ̀ tájọ pàmọ̀pọ̀ tájọ pèrò pọ̀ tó ní kálukú lè sùn tí ó fẹ́ dọ̀ lórí òró òun lọ́lọ́yè Sunday Igboho gbé lọ́wọ́ gbogbo wípé wọ́n fẹ́ wá jọba wọ́n fẹ́ wá fi kinní kan lọ́lẹ̀ nílọrin kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o a ti fi ìlú ẹkùn lọ́lẹ̀ nípínlẹ̀ Kwara Ìlọrin la ti ṣe lóòótọ́ àmọ́ gbogbo ohun tó jọmọ́ wípé wọ́n fẹ́ wá bá Ìlọrin jà rárá o àbí wọ́n fẹ́ wá yọ kábíyèsí baba wa Sùlù Gàmbàrí kúrò lórí oyè rárá o oníkan làjẹ́ ó ṣe ọlọ́lá làgbádé fún onílù òsì ní fẹ́ jó tú ìlú Ìlọrin ò ní tú gbogbo ẹni tí ó tù ní ráyè wọbẹ̀ èyí ni àbọ̀ mi láti ṣe àlàyé wípé ohun tá a wà fún ní ètò ààbò fún gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lábẹ́ ìpínlẹ̀ Kwara àwọn ìgbóònà pàtàkì jùlọ àwọn gómìnà tí wọ́n wà ń bẹ̀ àtàwọn ìlú míì tí èsì ìgbóònà tó jẹ́ pé abẹ́ ìpínlẹ̀ Kwara ni wọ́n wà láti dáàbò bo ilẹ̀ wa ni gbogbo ohun tó jọmọ́ wípé wọ́n fẹ́ wá yọ kábíyèsí ni wọ́n fẹ́ wá gbógun tì lọ́rin ni kò sí ohun tó jọ bẹ́ẹ̀ o Olóyè Sunday Igboho bá wọn lọ́wọ́ sí gbogbo ẹni bá fẹ́ jà sọ́rọ̀ ọba ẹ lọ jà á láyé ọ̀tọ̀ ẹ má fi orúkọ ìlú ẹkùn àbí kẹ́ forúkọ Olóyè Sunday Igboho dá wàhálà sílẹ̀ wàhálà kankan ò ní wọlé tọ̀ wá adúpẹ́ lọ́wọ́ àlàyé tí bàbá wa US mọ̀mọ́ àti gbogbo Ìlọrin lápapọ̀ ló fi jẹ́ kí n múra bíi ará Ìlọrin ṣe múra àwa yìí náà Ìlọrin ló kọ́ wa ń ké Ìlọrin sì làwọn àfáà wa a ò ní gbàdúrà kí Ìlọrin ó tú ẹ ṣé gan adúpẹ́ ó dà. ibi tí wọ́n bá ti fẹ́yàn lèèyàn máa ń dúró sí o ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Olóyè Sunday Igboho ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run ọba lọ́ba tí wọ́n pín ẹ̀dá lérí bó tẹ̀ jẹ́ pé àwọn kan lẹ́yìn ya fíìmù ni fíìmù tẹ̀dẹ̀ yà yẹn tẹ́ wa lọ́rùn ẹ máa yà lọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n sọ lánàá pé ẹ̀ ń ya fíìmù àwọn ò tí ì rí fíìmù kankan táwọn yà àwọn ò tí ì rí fíìmù kankan yà ṣùgbọ́n wọ́n lè máa gbégi oró káàkiri ayé àwọn ò rí fíìmù yà Igboho gbogbo ayé ní kí o Olóyè Sunday Igboho gbogbo ayé pápátá ló ń kí fídíò tí mo fẹ́ sí láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ìlú Kwara ló jẹ́ kí n wá láti wá sí fídíò yìí gbogbo àwọn abúlé tó ti tú nílùú Kwara ó lé ní 5 ṣùgbọ́n àwọn abúlé tó tú yìí sí àwọn abúlé Fúlàní ni wọ́n ni àbí àwọn abúlé Yorùbá a lè pè wọ́n nílùú àwọn ìlú tó tú ní under Kwara state government àwọn ìlú yìí ṣé àwọn Fúlàní ni wọ́n ń gbé náà ìlú yẹn ni àbí àwọn ọmọ aládé ọmọ Yorùbá mi mọ̀ wíkọ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ ṣe rí wọ́n ní tí náà ọba aláwo kò ní gòkè odò gbogbo ìkọlù tó ṣẹlẹ̀ ní Kwara state bódẹ̀ ti jẹ́ káàkiri gbogbo bí tí ìkọlù ti ń ṣẹlẹ̀ ló ti rí bẹ́ẹ̀ o gbogbo ìkọlù tó ṣẹlẹ̀ ní Kwara state ó lọ́wọ́ àwọn ará alé nínú ó dẹ̀ wà political allegedly gbogbo ìkọlù tó ṣẹlẹ̀ ní Kwara state ó lọ́wọ́ àwọn ará alé nínú ó sì wà political tí iná ọba aláwo kò ní gòkè odò wọ́n pa odidi ìlú kan run wọ́n pa kejì run wọ́n pa kẹta run and they have
governor in that state governor bẹ nínú ìlú yẹn tó ń gba security vote tí wọ́n fi lé gbogbo aráàlú kúrò tí wọ́n jí gbogbo aráàlú lọ governor yẹn ò ní kankan sí wọ́n bọ́ sínú ìlú kejì inú kí ni kwara tí mo fẹ́ béèrè ni pé ní Kwara state àwọn ìlú tó wà ní abẹ́ Kwara state láwọn ìlú tó tù yìí èyí tó bani lọ́kàn jẹ́ jù bẹ́ẹ̀ ni pé ọba aládé ni wọ́n ń jẹ níbẹ̀ àwọn ìlú tó ní í ṣe àgbọ̀ tó bá wá wà o àwọn tí wọ́n wà ní Kwara wọ́n lè jẹ́ kémi ọmọ ibi ò tí ì mí ń gbọ́ pé bóyá ó ń bẹ nínú àwọn ìlú yẹn tó jẹ́ pé àwọn Fúlàní ni wọ́n dá sílẹ̀ tó jẹ́ ìlú Fúlàní lọ́dà Kwara state gbogbo àwọn ìlú tí ó tú tó tú yányán wọ́n gbé ọba mi lọ wọ́n rà ọba mi wọ́n padànù ó jẹ́ pé àwọn ìlú tó jẹ́ pé ọba aládé ló ń darí rẹ̀ ó ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìlú tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ìjọba Kwara ò sì sí rí nǹkan kan sí up to this moment ẹ wà tìgbà tí ti Kwara ti ṣẹlẹ̀ lẹ́yìn àìmọye oṣù ó mọ ní títọ̀ Ọ̀yọ́ state tó ṣẹlẹ̀ táwọn Ọ̀yọ́ state lọ́mọ ti rí àwọn ọmọ ìgbà kalẹ̀ yìí ṣé kò sọlọ́pàá kankan Kwara state ni kò sí DSS ńbẹ̀ ni kò sáwọn sọ́jà ńbẹ̀ ni kò sáwọn tó wá jẹ́ pé ìjọba Kwara state wọ́n keep silent wọ́n àgbégbèsè lórí gbogbo ìlú tó tú lábẹ́ ìṣàkóso wọn eléyìí ó jẹ́ kó yé wa pé in tó ṣẹlẹ̀ yẹn wà pòlítíkà olóyè Sunday Igboho mọ̀rọ̀ yìí mọ̀ bẹ́yìn federal government ti gbéṣẹ́ lé lọ́wọ́ ẹ̀rẹ̀ tí ń ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ Ajagunla of Yorùbá land CSI Chief Sunday Igboho the Ajagunla of Yorùbá land federal government ti gbéṣẹ́ lé lọ́wọ́ gbogbo ọmọ yóò bá ń kan sára sí i ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Kwara state mo fẹ́ kẹ́ ẹ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sí jẹ́jẹ́ torí pé àwọn àdàmọ̀dí yóò bá ti pọ̀ ní Kwara state o kọ́rọ̀ yìí kọ́ mọ̀ bá di ẹni tó pe olè kọ́ wá jà kọ́ mọ̀ jẹ́ kó náà ló tó máa pe olóko pé kó tó wá mú kó tó rí pé ẹnu Kwara state ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ló ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ wá a gbọ́dọ̀ rí a gbọ́dọ̀ ṣègbà a gbọ́dọ̀ sọmọ Sunday Igboho náà gbé ní Kwara ni sáwọn àbúrò rẹ̀ ni wọ́n gbé ní Kwara ni sáwọn fámìlì Sunday Igboho ní ṣẹlẹ̀ṣẹlẹ̀ sí ní Kwara state ni kò sí tọ́ka Sunday Igboho pẹ̀lú àwọn tí gbogbo òru tó tún ní Kwara state kò fi ní kankan fámìlì Sunday Igboho dáko ní gbogbo òlu yẹn fámìlì rẹ̀ kankan ò gbé ìkankan nínú òlu yẹn ṣùgbọ́n torí ojú àánú àti ìwà dáadáa tá a dá mọ́ Sunday Igboho gẹ́gẹ́ bí àdísù ànábì tó sọ pé khairukum li alihi ẹni tó lóore nínú yín ó náà lẹ́ni tó jẹ́ pé ó jẹ́ oore ó ń ṣoore fún àwọn aráalé rẹ̀ ẹni tó lóore nínú yín ó lẹ́ni tó jẹ́ pé ó láàánú àwọn aráalé rẹ̀ wà náà khairun li alihi bá nàbí ṣe sọnù pé èmi ànábì Muhammad mo jẹ́ oore fún àwọn fámìlì mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe Sunday Igboho Ọlọ́run ṣe ní oore fún ìran Yorùbá lílọ sí Kwara state tó lóye lọ àwọn Kwara wọ́n ti majority of them wọ́n bìlì pé Fúlàní ni àwọn lílọ olóyè Sunday Igboho sì rèé wọ́n rí gẹ́gẹ́ bí threat lẹ́yìn àwọn ọba aládé àwọn èèyàn kọ̀ọ̀kan ní Kwara state ni wọ́n appreciate wíwá Sunday Igboho majority wíwá Sunday Igboho gẹ́gẹ́ bí threat lórí o because gbogbo Fúlàní tó lóye ńlé nínú igbó nílẹ̀ Yorùbá ń bí ó ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tí ń bẹ ní Kwara state nínú ó ń bí wọn nínú torí àwẹ̀ tí olóyè náà lé ní gẹ̀gẹ̀ jò ní Sọ́líù ibo lọ́sà lọ sẹ́mi pé Kwara state lọ́lọ́ tẹ̀lú sí so irú àwọn èèyàn bíi Sọ́líù yẹn ṣe wá expect pé lílọ sí Kwara state olóyè Sunday Igboho tẹ́sẹ̀ bínú rẹ̀ máa dùn ni ṣé Sọ́líù náà ní influence ní kò ní influence ní Kwara state ni ó ní Sọ́líù ó ní influence ní Kwara state ó ní family mbẹ because tí ó bá ní family mbẹ bí wọ́n ṣe lé ní gẹ̀gẹ̀ jò ní kò ní rí Kwara state dé sí ṣùgbọ́n torí pé àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n pọ̀ ní Kwara state wọ́n wẹ́kọ̀ ọmọ ẹ̀ ní pé máa bọ̀ so irú Kwara state yẹn lolóyè wá lọ láti lọ rescue pé gbogbo òlù tó tù yìí o a ní láti lé àwọn bandit gbogbo Fúlàní ká máa là gbogbo Fúlàní kọ́ ni bandit o gbogbo Fúlàní kọ́ ló ń dà lúrú o gbogbo Fúlàní kọ́ ló ń terrorize o ṣùgbọ́n àwọn tí wọ́n ń dà lúrú tí wọ́n ń jiyàn gbé tí wọ́n ń bàlú jẹ́ tí wọ́n jẹ́ káwọn àgbẹ̀ ó sinmi we have to chase them away a gbọ́dọ̀ lé wọn láàrin àwọn alábọ̀dé ń bẹ láàrin àwọn àtàjẹ Yorùbá náà tí wọ́n ń collude àbí kò láì ṣẹ̀dẹ̀ ní ìkànnì méjèèjì pẹ̀lú àwọn abàlújẹ́ yìí ẹwà àwọn tí wọ́n mú ní àwọn tó ń jẹ́ agbódegbà fún àwọn tí wọ́n ṣiṣẹ́ títí Ògbómọ̀ṣọ́ yìí Yorùbá ń bẹ́nu wọn náà Yorùbá ń bẹ́nu wọn àwọn tí ń gbénu igbó tí wọ́n ń hùwà bàjẹ́ àwọn olóyè wà áfítà kì í ṣe gbogbo Fúlàní àwọn Fúlàní tí ń gbé láàrin wa peacefully ní wàhálà pẹ̀lú wọn ọ̀rẹ́ wa ni wọ́n èèyàn wa ni wọ́n tó bá ti rúpin ìgbà tó bá ti ń gbé lálàáfíà pẹ̀lú wa Yorùbá ló wà accommodative jù láyé
a máa ń gba àlejò a ti máa ń gba àwọn èèyàn mọ́ra púpọ̀ Yorùbá ò mẹ́ni kankan lọ́ta ẹ wo inú rẹ olóyè Sunday Igboho Ajagunla of Yorùbá land inú rẹ lọ́ba lọ sí Kwara State o ó kó bẹ́ẹ̀ tán ó ní government Kwara State government ni wọ́n sọ fún pé ni wọ́n kìlọ̀ fún gbogbo àwọn lọ́balọ́ba tí ń bẹ ní Kwara State pé ẹ̀yin ọba Yorùbá yìí tẹ́ ẹ bá tún anybody tó bá tún gbàlejò olóyè Sunday Igboho nù yín yóò ọmọ àrí wàhálà ẹ̀yin náà wò sẹ́ẹ̀rí pé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Kwara State ọlọ́wọ́nú sẹ́ẹ̀rí pé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Kwara State ọlọ́wọ́nú tí ọba lọ́wọ́nú ni báwo lẹ ṣe máa rẹni tó volunteer ara rẹ̀ tí o ṣe pé bóyá ó request pé owó kan lẹ gbọ́dọ̀ fún mi o nǹkan kan mo fẹ́ gbà kí n tó wá ó rí epo sínú ọkọ̀ láì gbowó kankan lọ́wọ́ ẹnì kankan ní Kwara State ó ká àwọn ọmọ ogun lẹ́yìn láì béèrè kankan lọ́wọ́ ẹnì kankan ó volunteer ara rẹ̀ láti flush àwọn tí ń da gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní Kwara State àwọn kan ò rí wa ní Kwara State àwọn kan bẹ Kwara State wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn o wọ́n rí wa gẹ́gẹ́ bí ọ̀tá wọn wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹni tí ò lè bá wọn ṣe. So olóyè Sunday Igboho Ajagunla of Yorùbá land ó dẹ̀ ṣé agbọ́dọ̀ fojú olóore gún gidi ìjọba Kwara State bí ó dìdí wọ́ọ̀nù gbogbo àwọn ọba Yorùbá tí ń bẹ ní Kwara State pé àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́ pé wọ́n padà accommodate wọn àgbọ́dọ̀ gba olóyè Sunday Igboho lálejò ìkẹyìn allegedly ni o allegedly gẹ́gẹ́ bí n tá ń gbọ́ àti n táwọn èèyàn ń sọ pé Kwara State government wọ́n wọ̀ọ̀nù gbogbo àwọn lọ́balọ́ba ní Kwara State pé wọ́n àgbọ́dọ̀ allow Sunday Igboho ní Kwara State mọ́ pé ọba kọ́ba tó bá fi allow Sunday Igboho láti wá Kwara State pé irú ọba bẹ́ẹ̀ yóò jẹ́ yẹn nísùn allegedly tí irú eléyìí bá ṣẹlẹ̀ irú eléyìí ó yẹ kó ṣẹlẹ̀ àwa bílù pé kò yẹ kó ṣẹlẹ̀ ká fọwọ́ wẹwọ́ báyìí lọ́wọ́ fi mọ́ tẹ́ ẹ bá ti ń rí ẹni tó lè ṣe láǹfààní gẹ́gẹ́ bí threatening ó túmọ̀ sí pé ìyá ó jẹ èèyàn pé o ìyá máa jẹ èèyàn pé o Igboho ní tó fẹ́ gbà lọ́wọ́ ẹnì kankan ní Kwara State ṣùgbọ́n báwo ni àwọn tí wọ́n jẹ́ èèyàn wa àwọn ọmọ ìyá wa torí pé fúnra wọn náà kúkú ń pe Sunday Igboho fúnra wọn ni wọ́n ń pè nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ olóyè tẹ́lẹ̀ lọ lóòótọ́ ó dẹ̀ rí pé gbogbo ìlú yìí ló ti tú ọ̀pọ̀lọpọ̀ ìlú nílùú tó lọ́ba tó níjòyè wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ọba dànù wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ ọba gbé àwọn ọmọ tó kọ́ lọ láti jọ yìí wọ́n àwọn ọmọ náà fẹ́ẹ́ ti wà nímọ̀ náà fẹ́ẹ́ ti ẹ̀ràn bandit fẹ́ẹ́ ti wà nímọ̀ fọmọ láwọn ọmọ tó jí náà gbé kúrò ní tán gbé lọ ní Kwara State wọ́n tó publicize newspaper pé àwọn fẹ́ẹ́ ti wà nímọ̀ fáwọn ọmọ ní Kwara State ìjọba Kwara kò dẹ̀ rí nǹkan kan sí ó túmọ̀ sí pé àwọn tí wọ́n jẹ́ Yorùbá ní Kwara State they are living in isolation torí pé àwọn abúlé àwọn ìlú tí nǹkan yìí ti ṣẹlẹ̀ ó jẹ́ àwọn ìlú tó jẹ́ ìlú Yorùbá pọ́nbélé a gbọ́ pé irú ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú táwọn Fúlàní ń gbé ní Kwara State ọlọ́wọ́nú tí ọba lọ́wọ́nú ni wáyé tó jẹ́ pé gbogbo ìlú tó jẹ́ pé àwọn ọba náà ń jẹ níbẹ̀ tó jẹ́ pé àwọn ọba Yorùbá ní lọ́hẹ̀ níbẹ̀ ní àwọn ìṣẹ̀lẹ̀ yìí làwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí àìgbọ́ra ẹni yé àti àìṣedédé láàrin ara ẹni ó sì ti ń à ń gbọ́ allegedly pé ó ti ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba Yorùbá àti bàbá wa Emir tìlú Ìlọrin kọ́lọ́n jẹ́ kẹ́mi wógùn gbogbo àwọn bàbá wa kábíyèsí náà tí wọ́n wà ní Kwara State tán jẹ́ Yorùbá Ọlọ́run jẹ́ kẹ́mi tiwọn náà ògùn ìṣẹ̀lẹ̀ sí àwọn kábíyèsí tán jẹ́ ọba fún àwọn Yorùbá nílò láwọn ìlú tó jẹ́lẹ̀ ìlú Yorùbá ní Kwara State wọn rí ìrànlọ́wọ́ kankan lọ́dọ̀ ẹnì kankan ìfún látọ̀dọ̀ gọ́fmẹ̀ntì wọn rí ìrànlọ́wọ́ kankan lọ́dọ̀ wọn ṣùgbọ́n ẹni tó jẹ́ ọmọ ìyá wọn full blooded Ajagunla of Yorùbá land olóyè Sunday Igboho ó gbéra láti ilẹ̀ Yorùbá bíi ó lọ bá àwọn ọmọ ìyá rẹ̀ láti lè rescue wọn kúrò lọ́wọ́ àwọn agbénipa yìí ní tó kún máa jáde ni pé federal government àbí state government tó ń wọ̀nà àwọn ọba Yorùbá yẹn pé allegedly ni o wọ́n ní bẹ́ẹ̀ ni o èmi ò tí ì gbà o mi ò tí ì gbà bẹ́ẹ̀ ló ti rí o wípé àwọn ọba yẹn wọn tó bẹ́ẹ̀ wọn àgbọ́dọ̀ tó gbàdúgbò Sunday Igboho níbẹ̀ yẹn mọ́ pé ẹni tó bá dánwò àwọn fojú ẹ̀ hàn máa bo ẹ sì mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì àwọn ọba yẹn ò lágbára láti bá gọ́ọ̀mẹ̀ntì fa anything láì jẹ́ bẹ́ẹ̀ ibi ọ̀pá ségè sọ́pọ̀lọpọ̀ bala bó jẹ́ ìjà sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní orísálà ni wọ́n gbà allegedly láwọn ọba tó jẹ́ pé Yorùbá ni wọ́n pọ́nbélé tí wọ́n ń kojú ní Kwara State kì í ṣe kékeré àfẹnitọ́ bá jẹ́ pé ó ń lọ sọ́ra rẹ̀ dẹrú láàfin Emir according to allegedly ni o so tí ẹ mọ̀ ẹni ọba kun ni kùlà bá jayé o nígbà tí àwọn kábíyèsí wọ̀nyí tí wọ́n rí pé àwọn ò rí ìkúnlọ́wọ́ kankan látọ̀dọ̀
látọ̀dọ̀ àwọn ìjọba Kwara State wọ́n ní láti pẹ́ ẹni tó kù ẹni tó jẹ́ ọmọ wọn. ẹni tó jẹ́ ọmọ wọn tó jẹ́ pé wọ́n lè pè lẹ́nu kan tẹ́lẹ̀ mọ̀ pé wíwá rẹ̀ yọ sàwọn lórí wọ́n ránṣẹ́ pé Chief Sunday Igboho lẹ́nu kan pé àwọn fẹ́ bọ́ ṣe mítìnì bóò ni gbogbo olù tó tù yìí bóò ni yóò ṣe padà lẹ́nu kan lórí olóyè Sunday Igboho dẹ̀ kọ́ àwọn ọmọ ogun wọ́n gbàbẹ̀ lọ láti lọ fíṣítì gbogbo olú yẹn wọ́n bá gbogbo àwọn ọba yẹn ṣe mítìnì ṣùgbọ́n àpadà sí rẹ̀ ni pé ìjọba Kwara bẹ̀rẹ̀ sí ní halẹ̀ má gbogbo àwọn ọba yìí kí ló dé tí ìjọba Kwara halẹ̀ má àwọn ọba yìí ṣé wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni tí wọ́n fi halẹ̀ má àwọn ọba ṣé gbogbo bílù sí yẹn ṣe tú sínú wọn dùn sí ni sódùn mọ́ wọn nínú ni kí lù ó tó tú nígbà tí ìlú yẹn tú lọ ìgbésẹ̀ wo ni ìjọba Kwara State gbé kí ni tí wọ́n ṣe sí wọ́n rí nǹkan kan ṣe sí ìgbésẹ̀ wo ni wọ́n gbé nígbà tó tú tán ìgbésẹ̀ wo ni ìjọba Kwara State tún gbé pé bóò ni àlàáfíà ó ṣe jọba nínú ìlú yẹn bóò làwọn tó sápò nínú ìlú bóò ni wọ́n á ṣe padà sínú ìlú yẹn ìgbésẹ̀ wo ni wọ́n tún gbé. nothing. ó túmọ̀ sí pé àwọn alágbára kan wọ́n ń bẹ ní Kwara State tí wọ́n ń sponsor àwọn bandits àwọn terrorists láti lọ́ọ́ mọ àtàkì àwọn ìlú tó jẹ́ pé ọba aládé ni wọ́n ń jẹ níbẹ̀ wọ́n fẹ́ tú wọ́n fẹ́ lé àwọn ọba aládé yẹn padà wá sí gbogbo ọ̀dọ̀ wa ń bì wọ́n fẹ́ kákò nìyẹn wọ́n fẹ́ kó jẹ́ pé ìjọba gbogbo tí ń jẹ́ Kwara State Fúlàní ni yóò máa pàṣẹ rẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò yẹ kí ìjọba Kwara State kó wòran up to that extent. kò yẹ kí ìjọba Kwara State kí wọ́n wòran up to that extent with that security vote tí wọ́n ń gbà yẹn sagbara bandit wá jagbara ìjọba lọ ní sagbara bandit agbára terrorist jagbara ìjọba Kwara State lọ ní so yẹ kí sí so àwọn ìjọba Kwara wọn ní kò sí sọ́jà ní Kwara State kò sọ́lọ́pàá ń bẹ kò sí civil defence ń bẹ kò sí àmọ̀tẹ́kùn ń bẹ àwọn àti ẹ̀ka àmọ̀tẹ́kùn láàyè ní Kwara State mi rò pọ̀ gbá àmọ̀tẹ́kùn láàyè kò sáwọn local vigilante níbẹ̀ tó di ìlú kìíní tú ìlú kejì tú ìlú kẹta tú gbogbo ìlú yìí ìlú àwọn ọba aládé ni wọn rí ìrànlọ́wọ́ kankan látọ̀dọ̀ ẹnì kankan tó fi dọ́dọ̀ gọ́fẹ́ǹtì ṣe rí i pé ọlọ́wọ́ nínú o gbogbo àwọn kábíyèsí wa ní Kwara State àti kọ́lọ́mọ bá wa sọ wọn àwọn tó dẹ̀ ti kú sọ́wọ́ báńdíìtì kọ́lọ́mọ bá wa foríjì wọn kọ́ bá wa kẹ́ wọn tó ráyè máa yọ àwọn ti pa ọba nípa ẹ̀sìn táwọn báńdíìtì yẹn bá ti kọ́kọ́ wọnú ìlú báyìí ààfin náà kọ́kọ́ ń gbà lọ ààfin náà kọ́kọ́ máa ń gbà lọ wọ́n á jí àwọn ọba gbé wọ́n á jí àwọn ọmọ wọn gbé wọ́n á jí ọba gan àyìnbáyọ ọba tí wọ́n ti jí gbé tán ti padà nù ní Kwara State wọ́n ń pa ọba nípa ẹ̀sìn wọ́n pa kan wọ́n fẹ́ pa kan agbọ́ wọ́n fẹ́ pa kan wọ́n yìnbọn fún títí ìyẹn náà lájẹ sára ìdí ìbọn náà fi pa nígbà tí wọ́n bò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ̀dí ìbọn máa lórí jẹ̀dí ìbọn títí tán fi pa wọ́n yìnbọn máa ìbọn ọ̀ràn ìdí ìbọn náà fi pa kábíyèsí ọba yẹn wọ́n dẹ̀ kó wọ́n gbé àwọn ọmọ ẹ̀ lọ wọ́n gbé ìyàwó lọ. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n á wọnú òlù lọ́sàn-án gan ṣe é bọ́ wá rí pé tí náà ọba láwo só lè gòkè odò àwọn kan bẹ ní Kwara State tó jẹ́ pé wọ́n rí àwa Yorùbá báyìí wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn wọ́n rí wa gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho ṣe lọ síbẹ̀ yẹn wọ́n rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí threat wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó wá gbà wọ́n sílẹ̀ lẹ́yìn àwọn Yorùbá kọ̀ọ̀kan tó ń jẹ́ typical Yorùbá ni wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí hero àwọn ọ̀pọ̀ nù wọn tó jẹ́ pé wọ́n rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí threat pé olóyè Sunday Igboho tó wáyìí so because pé ìwọ ló lé àwọn ọmọ ló ń pa àwọn èèyàn wa ló lé àwọn èèyàn wa kúrò ní inú igbó nílẹ̀ Yorùbá ìwọ náà wá Kwara State wọ́n ti gẹ́gẹ́ bí threat ni wọ́n rí Igboho ló fi já sí pé olóyè Sunday Igboho ní láti wà very very careful pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ lọ díù pẹ̀lú ní Kwara State kọ́ má jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ó pe olè wá jà àwọn náà ní àtúnṣe pé kólókọ́ wa mú àwọn náà request fún ìrànlọ́wọ́ pé olóyè Sunday Igboho a nílò ìrànlọ́wọ́ yín a ní kíní kan kọ́ má jẹ́ pé àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ó tún lọ padà lọ bá Kwara State ṣe mítìnì pé tó bá ti wọnú gbó báyìí kọ́ má tó lọ lé ambush fún ẹ̀ tán ní kí ọwọ́ àgbà wọn lẹ̀ olóyè Sunday Igboho Ọlọ́run ló fi lọ́sàì lẹ́tà fún ilẹ̀ Yorùbá o ẹni tí ó bá gbà kọ́ má gbà o ẹ̀sà ní yàtàṣù bí rahmati yìí máa ń yẹ̀ṣà o ẹ̀sà lọ́lọ́run bá ṣe Sunday Igboho ó dìídì sàlẹ́sà fún ìran Yorùbá ni ajagun ńlá of Yorùbá land eléyìí gbọ́pàá o wọ́n ti ń gbé kí jọ̀pá lọ èyí ti ń bẹ lọ́wọ́ olóyè Sunday Igboho ojú kọ́ máa gbọ́pàá ọ̀pá òru ọ̀pá ọ̀sán so a nílò ẹ̀mí gígùn fún olóyè Sunday Igboho a sì nílò oríyìn gbogbo iṣẹ́ tó bá ṣe kọ́lọ́mọ bá jẹ́ kí olóyè Sunday Igboho máa gboríyìn ìjọba Kwara State ní àwọn ọ̀gbọ̀dọ̀ ìkọ́ba kankan kan receive olóyè Sunday Igboho allegedly ṣé tí ìjọba Kwara State bá sọ báyìí ìjọ bójú mu kẹ́nẹ́rì sì tí wọ́n fi lè sọ bẹ́ẹ̀ lẹ́ni tó fẹ́ ràn yín lọ́wọ́ torí bó ṣe débẹ̀ làwọn Fúlàní tó ti sá lọ
ibi Ìgbòho bá kó àwọn ọmọ eruku dé gbogbo Fúlàní tán dà lúrú táwọn Fúlàní tán dà lúrú ni o ìsàn Fúlàní gidi o àwọn Fúlàní gidi ń gbé àárín wa tá a jọ ń ṣe o àwọn Fúlàní gidi ń gbé àárín wa tá a jọ ń ṣe dáadáa gbogbo àwọn adàlúrú yìí àwọn tí ń fọpọ mọ́yọ̀ tí ń ba nǹkan jẹ́ tí wọ́n ń boko jẹ́ tí wọ́n ń bọ̀nà jẹ́ àti fẹ́ ṣe wọ́n sáà máa fi wọ́n lẹ̀ ni federal government sọ pé ẹni abá ti rí nínú igbó tí ò lè gbé àárín ìgboro láàrin nínú wọn á flush ẹ̀ dànù. gbogbo ìlú tó tú ní Kwara State yẹn ọlọ́wọ́ nínú ọlọ́wọ́ àwọn alágbára kan ní Kwara State ó ní nínú bó ní ìlú bí tí ìṣe ẹyọ kan tí kìí ṣe méjì tí kìí ṣe mẹ́ta báwo ló ṣe máa tú táwọn alágbára Kwara State wọn á dẹ̀ bù pẹ́ẹ́dí wọ́n máa wòran wọn á dẹ̀ rí gbèsè kankan gbé sí. so lójú tèmi it's like pé ìlú yẹn wọ́n dìdí fẹ́ tú intentionally ni ìlú yẹn wọ́n dìdí lójú tèmi o lójú tèmi fi ń wò ojú tèmi fi ń wò it's like pé wọ́n dìdí fẹ́ tú ìlú yẹn intentionally ni àwọn bandits ó ti lọ at least ọjọ́ wọn ti lọ kọ ọdún kan báyìí tí ó bá ti lè lọ́dún kan kájí kó àwọn ọmọ tó ti parí wáyé tó ti parí Kùránì lọ́mọ tí ọ̀dọ́ lè ké kó tó jí wọn gbé gbogbo àwọn ọmọ tán jí gbé yẹn ẹ mọ iye kọ́mọ tó lè ka kó tó lè bẹ̀rẹ̀ alifu kó tó lè parí kọ́ídà kó tó bẹ̀rẹ̀ Kùránì kó tó parí Kùránì ẹ wo iye ọjọ́ tó ti lò lọ́dún àwọn bandits ká tó wá lọ pọ́n tó fẹ́ ti wà nímọ̀ fáwọn ọmọ yẹn wọ́n tó náà fẹ́ ti wà nímọ̀ fáwọn ọmọ wọ́n dẹ̀ ń bẹ ní Kwara State bẹ́ẹ̀ yẹn Kwara State government wọ́n á dẹ̀ rí gbèsè kankan gbé sí ṣùgbọ́n ẹni tó fẹ́ wá láti wá dóòlà àwọn èèyàn rẹ̀ ìjọba Kwara tó gbógun ti pé àwọn ọ̀fẹ́ rí kí ọba kankan rí sí ìfẹ́ mọ́ ẹ wo ṣẹrújú ayé lóde ta lẹni rí ta lẹni bí ṣé Ìgbòho lẹni bí ni nítorí pọ́ lọ síbẹ̀ láti lọ rescue àwọn èèyàn láti lè lọ dóòlà láti àwọn tí wọ́n lé kò lé gbogbo ìlú tó ti tú láti lè sọ pé báyà kílù yẹn kọ́ padà dìde àwọn ọba tó kù tọ́ka wọn balẹ̀ ní gbogbo ìlú tó kù tọ́jẹ́ ìlú Yorùbá lábẹ́ Kwara State àwọn ọba yẹn ọkàn wọn balẹ̀ àwọn ìlú kan ikú tí bá ń kojú bẹ́ẹ̀ ni òwe nípa fún ni ọkàn wọn balẹ̀ o mi rò pọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yẹn gan sọ náà lù yẹn mọ́ ọ̀dà àpò kan lọ sọ inú ìgboro wọn padà wà bẹ́ẹ̀ lọ́sàn ọkàn wọn balẹ̀ sọ́kè èèyàn gbọ́dọ̀ balẹ̀ pẹ̀lú situation yẹn pẹ̀lú irú àwọn nǹkan yẹn pé àwọn ti pa ọba alágbájá ọba tàmẹ̀dò ọba òkè odò wọn pa sáwọn ọba yòókù máa wá lajú kalẹ̀ wọn á jókòó wọn á dúró ọ̀pọ̀ ìlú mi gan bandit ti débẹ̀ ní Kwara State yẹn wọn ti fúnra wọn láti kẹrù ara wọn láti sálọ nílùú tó ní ìjọba tó ní adarí táwọn adarí wọn sì ń gba owó tó tówó látọ̀dọ̀ federal government tó jẹ́ owó security ni o tí wọ́n bá ná dé ní owó security tí wọ́n gbà yẹn tí wọ́n bá ná tán lórí security state kò yẹ ká gbọ́ pẹ́kẹ́ ẹnì kankan tí wọ́n máa dànù wọ́n gba billions of naira ni wọ́n gbà ní security vote billions of naira Ìgbòho ajagun láwùjọ Yorùbá land ó dẹ̀ tún lọ wọ́n tún sọ fún Ìgbòho pé àwọn ò fẹ́ rí ọba kankan Ìgbòho kó tó lọ tí ọba jẹ́ àṣẹ látọ̀dọ̀ federal government gan àwọn àfẹ́ kí Ìgbòho wá allegedly àwọn kan ti kóra àwọn àjọ ní Kwara State tani sọ pé tí Ìgbòho bá wá àwọn òfin kan sí àwọn láti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ àbí kí Ìgbòho ọmọ wà ó kọ́mọ̀ wọ́pọ̀ àwọn òfin Kwara State wọn fẹ́ èèyàn ní Kwara State àwọn ìlú bíi márùn-ún ọ̀dẹ̀ tú ẹ̀rẹ̀ rí kankan sí definitely ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ Ìgbòho kọ́ wáyé ẹ̀yin lẹ wà behind ìlú yẹn tó tú àwọn ìlú tó tú yẹn so Ìgbòho tó tún wá padà state government tó wá ń sọ pé àwọn ọba yẹn ò gbọdọ̀ receive Sunday Ìgbòho mọ́ definitely wọ́n ní governor ní ìdíkà question governor lórí ìlú yẹn tó tú àwọn ìlú tó tú London Kwara state government yẹn ó ní ìdíkà question àwọn alágbára ti bẹ níbẹ̀ èèyàn lọ látọ̀ tí o pé bóun ìlú tó tú yóò sì padà àwọn tí yóò tí ì tú bóun náà sì ní fọkànbalẹ̀ wọ́n dẹ̀ tó ṣe kí ni wọ́n tún sọ pé wọ́n tó ti ń tẹ́tí àwọn ọba tẹ́jọba Yorùbá àwọn ọba aládé tí wọ́n bẹ níbẹ̀ pé wọ́n àgbọ̀dọ̀ gbàlejò Sunday Ìgbòho mọ́ àwọn tí wọ́n tẹ́tí àwọn tí wọ́n gbogbo ẹ̀ tó sọ̀rọ̀ ìjáde pé wọ́n àgbọ̀dọ̀ gbàlejò Sunday Ìgbòho mọ́ ó yẹ kí wọ́n gbé wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn yẹn wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa àwọn àlùtọ́tù gbogbo àwọn àlùtọ́tù ti jíyàn gbogbo Kwara State yẹn wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa wọn ká bẹ̀rẹ̀ bá látọ̀dọ̀ àwọn yẹn. so lóye Sunday Ìgbòho ọlọ́wọ́ máa dúró tì yín o ọ̀tá ẹni òkè ń pòdù ọ̀yá o ọ̀tá ẹni òkè ń mọ nǹkan kan ṣe ṣùgbọ́n Ọlọ́run bá wọn fi sọ̀rọ̀ ẹ̀sọ́ yín yóò máa wà pẹ̀lú yín mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìlú Kwara State lílọ bẹ̀ ẹ wà very very careful ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ wọn they are Fulanis kódà àwọn tán jẹ́ Yorùbá wa gan wọn níbẹ̀ ní Kwara State wọ́n pera wọn ní Fulani òótọ́ rẹ̀ ti mẹ́bẹ̀ nìyẹn náà tán jẹ́ Yorùbá wa gangan àwọn tẹ́ bá sọ pé ṣe bí Yorùbá lẹ́yìn láwọn ní ara Fúlàní láwọn o so ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọ́n ti gbà pé Fúlàní láwọn so lílọ ọbẹ̀ yín olóyè Sunday Ìgbòho ẹ dákun ẹ wà very careful Ọlọ́run bá wọn fi sọ̀rọ̀ sọ́yìn o àbò Ọlọ́run máa dájú lórí yín torí pé a nílò yín ilẹ̀ Yorùbá táwọn Kwara State bá ní kẹ́ ẹ má wà ẹ dákun ilẹ̀ Yorùbá látọjọ́ tó lóyè Sunday Ìgbòho tó ti bẹ̀rẹ̀ operation ìwé ẹ̀kùn àgbúrò Fúlàní kankan mẹ́lẹ̀ Yorùbá ẹ tó sọ mi
ìjọ òlẹ̀ tó ti gbọ́ pé Fúlàní ṣe hàn àlè kankan bí kankan nílẹ̀ Yorùbá ìjọ òlẹ̀ ti gbọ́ ọjọ́ òlẹ̀ ti gbọ́ tó o bá gbọ́ jẹ́ kí mi ò máa pè mí ìjọ àtọ̀gá ti gbà tí ìrù ẹkùn ti bẹ̀rẹ̀ operation èyí ò tún mí ń gbọ́ pé Fúlàní kankan tó ń sin kankan wọ́n tó ń halẹ̀ pé ní kankan mọ́ tàbí wọ́n tó ń ba nǹkan jẹ́ nìkan tàbí wọ́n tó ń lọ mí ń gbọ́ from anywhere so definitely ìrù ẹkùn wà active wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ so a ní ìdíyìn olóyè Sunday Igboho nílẹ̀ Yorùbá o tí àwọn Kwara State bá ní kẹ́ ẹ mọ́ wá tàbí wọn láwọn ò fẹ́ yín àwọn afẹ́ yín nílẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó kù afẹ́ níbẹ̀ ẹ̀mí yóò sì gùn Ọlọ́run Ọba yóò bá wa sílẹ̀ sùn lórí o ẹni kanjú kú ipa ọ̀tá ò ní káyìn o Chief Sunday Adéyẹmọ Igboho Ajagunlá of Yorùbá land ẹni kanjú kú ipa ọ̀tá ò ní káyìn o la hawla wala quwwata illa billah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.